tí olólùfẹ́ mi o Akíntọ́lá pẹ̀lẹ́ mi àwọn ẹ̀sà àríjọ. Bàbá o. Igbó tí èyí adágbére sani kejì ẹni kó tó máa múni lọ. Bọ́nà tí àgbẹ̀ olóòlà ti sá kẹ́kẹ́. Àgbẹ̀ olóòlà tí bàbá yá. Lágbẹ̀ olóòlà tí wàgbọ́ abẹ mú edidi sẹ́nu abẹ jẹ́jẹ̀jẹ́ olóòlà tí fẹ́. Samuel Ládòkè Akíntọ́lá kẹ́mu wáyé sínú ẹbí alàgbà Akíntọ́lá Akínbọ́lá àti ìyàwó rẹ̀ Àkànkẹ́ ní ọjọ́ 6 oṣù keje ọdún 1910 6/7/1910 ní ìlú Ògbómọ̀ṣọ́. Bàbá rẹ̀ jẹ́ oníṣòwò ńlá, olówó, ọlọ́lá, akíkanjú àti ògbójúgbóyà, èyí tí gbogbo àwọn ọmọ ọkọ sì ṣe àfihàn rẹ̀ nítorí pé ọmọ tẹ́kùn bá bí ẹkùn ni yóò jọ. Ó bá àwọn òbí rẹ̀ lọ sí ìlú Minna lọ́dún 1914. Níbẹ̀ ni ó sì ti bẹ̀rẹ̀ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní Church Missionary Society Minna. Kò pẹ́ sí àkókò náà ni wọ́n mú bàbá rẹ̀ nínú ogun àdùbí lásìkò tí ó fẹ́ lọ ra ọjà ní ìlú Èkó, tí wọn ò sì gbúròó bàbá rẹ̀ títí di ọdún 1918. Ọdún 1922 ni wọ́n mú Ládòkè padà sí Ògbómọ̀ṣọ́ láti máa gbé pẹ̀lú bàbá rẹ̀. Níbẹ̀ ni ó sì ti tẹ̀síwájú nínú ẹ̀kọ́ rẹ̀ ní ilé ẹ̀kọ́ Baptist Day School láàrin ọdún 1922 sí 1925. Lásìkò tí ó wà ní Minna ni ó ti gbọ́ èdè Gẹ̀ẹ́sì, Yorùbá, Núpé àti Haúsá ní àgbàdántọ́. Nígbà tí ó parí ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀, ó tẹ̀síwájú lọ sí Baptist College Ògbómọ̀ṣọ́, ilé ẹ̀kọ́ ẹ̀kọ́ṣẹ́ olùkọ́ni àti ilé ẹ̀kọ́ oníwàásù lọ́dún 1925. Nígbà tí ó parí ẹ̀kọ́ níbẹ̀ ní ọdún 1930, gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ tí orí rẹ̀ pé dáadáa, wọ́n rán lọ sí ilé ẹ̀kọ́ Baptist Academy ní ìlú Èkó láti máa kọ́ wọn ní ẹ̀kọ́ sáyẹ́ǹsì, bàọ́lọ́jì àti ẹ̀kọ́ ìmọ̀ bíbélì láàrin ọdún 1930 sí ọdún 1942. Lẹ́yìn náà ni ó ṣiṣẹ́ díẹ̀ pẹ̀lú iléeṣẹ́ àjọkọ̀ ojú omi orílẹ̀-èdè Nàìjíríà. Lásìkò náà ni ó súnmọ́ H.O. Davis tó jẹ́ agbẹjọ́rò àti olóṣèlú, tí ó sì ti ipa rẹ̀ darapọ̀ mọ́ ẹgbẹ́ ọ̀dọ́ Nàìjíríà, Nigerian Youth Movement. Nígbà tí ó kúrò ní iléeṣẹ́ àjọkọ̀ ojú irin, ó yan iṣẹ́ akọ̀ròyìn láàyò nípa dídarapọ̀ mọ́ iléeṣẹ́ ìwé ìròyìn Nigerian Daily Service tó jẹ́ ti Ernest Ikole lọ́dún 1942 kan náà. Níbẹ̀ ni ó sì ti ní ìgbéga dé ipò olóòtú àgbà. Akíntọ́lá jẹ́ gẹ́gẹ́ bí olólùfẹ́ èdè Yorùbá dá iléeṣẹ́ ìwé ìròyìn Yorùbá sílẹ̀, níbi tí wọ́n ti ń fi ògédèdè Yorùbá gbé ìròyìn jáde. Awólọ́wọ̀ ṣàpèjúwe iṣẹ́ akọ̀ròyìn gẹ́gẹ́ bí iṣẹ́ àwọn tí wọ́n lè fi ahọ́n lá omi láì jèrè láwùjọ nígbà náà. Síbẹ̀, wọ́n mọ Ernest Ikole yàtọ̀ gẹ́gẹ́ bí ẹni tó ní kẹ̀kẹ́. Akíntọ́lá gẹ́gẹ́ bí akọ̀ròyìn, amòfin àti olóṣèlú. Ládòkè Akíntọ́lá ti mọ Ernest Ikole, Akínọlá Májà, Ọbáfẹ́mi Awólọ́wọ̀, H.O. Davis, Samuel Akínsànyà tí ó padà di ọba Òdemọ ti Ìsàrà lásìkò tí ó darapọ̀ mọ́ ẹgbẹ́ Nigerian Youth Movement NYM, níbi tí Awólọ́wọ̀ ti jẹ́ akọ̀wé wọn nígbà náà. Lásìkò tí ó ń ṣiṣẹ́ akọ̀ròyìn mọ́ òṣèlú ni ó ṣe ìdánwò àṣewọlé tí ó sì yege sí ilé ẹ̀kọ́ fásitì ti London, tí ó sì lọ kẹ́kọ̀ọ́ nípa iṣẹ́ akọ̀ròyìn ní Fleet Street, London lọ́dún 1946. Lẹ́yìn tí ó parí ẹ̀kọ́ ní Fleet Street ni ó tún lọ kẹ́kọ̀ọ́ nípa òfin, tí wọ́n sì ṣètò ìgbaniwọlé gẹ́gẹ́ bí amòfin fún un lọ́dún 1949. Nínú oṣù kẹta ọdún 1950 ni ó padà sí orílẹ̀-èdè yìí, tí ó sì bẹ̀rẹ̀ iṣẹ́ gẹ́gẹ́ bí amòfin ní ìlú Èkó, tí ó sì parapọ̀ pẹ̀lú Chris Ọládìípọ̀ Ògúnbànjọ àti Michael Ọdẹ́sànyà lọ́dún 1952, tí wọ́n sì dá Samuel Chris and Michael Solicitors sílẹ̀, èyí tí Samuel Ládòkè Akíntọ́lá jẹ́ aṣáájú àjọ náà. Awólọ́wọ̀ náà kẹ́kọ̀ọ́ yege nípa òfin lọ́dún 1946,
tí ó sì ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí agbẹjọ́rò ní Ìbàdàn kí ó tó darapọ̀ pẹ̀lú Bíọ́dún Akérèlé láti dá iléeṣẹ́ òfin tí wọ́n pè ní Awólọ́wọ̀ Akérèlé & Co sílẹ̀. Ọ̀nà méjì péré ni ó yà ní Ìbàdàn nígbà tí ó padà sí ìlú Ògbómọ̀ṣọ́ tí í ṣe ìlú abínibí rẹ̀ lẹ́yìn tí ó kẹ́kọ̀ọ́ yege ní London. Ó ya ọ̀dọ̀ ọ̀rẹ́ rẹ̀ Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ní agbègbè Òkè Àdó àti àwọn àna rẹ̀ ẹbí Awómọ́lò. Wọ́n jọ fọwọ́sowọ́pọ̀ láti dá ẹgbẹ́ òṣèlú Action Group tí a mọ̀ sí AG sílẹ̀ lọ́dún 1952. Ọ̀rọ̀ àwọn méjèèjì sì dàbí ti ìgbín àti ìkarahun rẹ̀. Akíntọ́lá àti Arthur Praise ni wọ́n jẹ́ olùdámọ̀ràn lórí ọ̀rọ̀ tí ó jẹ mọ́ òfin fún ẹgbẹ́ Action Group nígbà tí olóyè Bọ̀dé Thomas sì jẹ́ igbákejì adarí ẹgbẹ́ títí di ọjọ́ 23 oṣù kọkànlá ọdún 1953 tí olóyè Bọ̀dé Thomas dágbére fáyé. Lẹ́yìn ikú Bọ̀dé Thomas ni wọ́n fi ìbò yan Samuel Ládòkè Akíntọ́lá gẹ́gẹ́ bí igbákejì adarí ẹgbẹ́ Action Group. Ní ọdún 1953 lábẹ́ ìṣèjọba Sir John McPherson ni wọ́n fi ààyè gba ẹgbẹ́ òṣèlú Action Group láti fa ọmọ ẹgbẹ́ 4 kalẹ̀ tí yóò ṣojú wọn nínú ìgbìmọ̀ àpapọ̀. Àwọn 4 tí wọ́n sì fà kalẹ̀ nígbà náà ni Samuel Ládòkè Akíntọ́lá, Arthur Praise, Bọ̀dé Thomas àti Sir Adésọjí Adérẹ̀mí. Níbẹ̀ sì ni Akíntọ́lá ti di mínísítà fún ọ̀rọ̀ òṣìṣẹ́ tí ó sì yanjú ọ̀rọ̀ awakùsà Enugu. Gbogbo ẹ̀ka tí ó ti ṣiṣẹ́ pátá ni wọ́n ti kan sára sí i gẹ́gẹ́ bí àtòfiṣẹ́ ògùnrán. Lásìkò tí ó jẹ́ mínísítà fún ètò ìlera àti ọ̀rẹ́ kan sí ará ìlú ni ó parí ilé ìwòsàn UCH láàrin ọdún 1954 sí ọdún 1956 tí ó sì mú kí ilé ìwòsàn náà ó kúrò ní ilé ìwòsàn Adéọ̀yọ́ eléyìí tí wọ́n ti wà ilé ìwòsàn tí wọ́n dá sílẹ̀ ní ọdún 1926. Wọ́n tún yàn án sí ilé aṣòfin àpapọ̀ lọ́dún 1957 pẹ̀lú Ayọ̀ Rósìjì láì náání pé olóyè Awólọ́wọ̀ ò fọwọ́ sí ìyànsípò rẹ̀. Níbẹ̀ ni wọ́n sì ti tún yàn gẹ́gẹ́ bí mínísítà fún ètò ìlera àti ìkànsíra ẹni, èyí tí ó sì kó ipa pàtàkì lórí ìdásílẹ̀ ìrìnnà òfurufú èyí tí ó lè fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú West African Airways Company WAAC, British Overseas Airways Company BOAC àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ní ọdún 1958 ni ó lọ sí Holland láti lọ wádìí irú ọkọ̀ òfurufú tí ó lè rìn lórí òpópónà òfurufú Nàìjíríà. Aáwọ̀ Akíntọ́lá àti Awólọ́wọ̀. Gẹ́gẹ́ bí aṣáájú ẹgbẹ́ òṣèlú alátakò ní ilé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀, ọ̀rọ̀ kíkó ọ̀rọ̀ ẹgbẹ́ wọnú ètò àti ìfigagbága ipò ló mú kí Akíntọ́lá kọrùn sí Awólọ́wọ̀ lẹ́nu tí ó sì darapọ̀ mọ́ ìṣàkóso aláṣepọ̀. Akíntọ́lá rò ó pé okòwò àwọn ọmọ Yorùbá tí wọ́n wà ní ìwọ̀ oòrùn kò lọ síwájú àti pé àwọn ilé ẹ̀kọ́ gíga àti ìṣàkóso ní Nàìjíríà ti bọ́ọ̀dì sọ́dọ̀ àwọn Ìgbò nítorí pé ẹgbẹ́ òṣèlú NCNC tó jẹ́ ti Ìgbò ti darapọ̀ mọ́ ìjọba eléyìí tí Action Group sì kọ̀ láti darapọ̀. Kíkọ ọ̀hún yìí ló mú kí Awólọ́wọ̀ rí Akíntọ́lá gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ gba ipò òun. Ní ọdún 1962 ni àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ìwọ̀ oòrùn fẹ́ yọ Akíntọ́lá lóyè látàrí ìwé a ò nígbàgbọ́ nínú rẹ̀ tí ẹgbẹ́ kọ nípa rẹ̀. Ìṣẹ̀lẹ̀ yìí fọ́ ẹgbẹ́ òṣèlú Action Group sí méjì tí ọ̀rọ̀ sì di yánpọnyánmi láàrin wọn. Ọ̀rọ̀ náà fẹjú kẹ débi pé olórí orílẹ̀-èdè South Tafawa Balewa kéde ìlú òfarahàn ní ẹkùn náà tí wọ́n sì yan olóyè Dr. M.A. Májẹ̀kọ́dùnmí tó jẹ́ mínísítà fún ọ̀rọ̀ ìlera nígbà náà gẹ́gẹ́ bí alákòóso. Wọ́n dá Akíntọ́lá padà sí ipò premier ní ọdún 1963. Ní ọdún 1965 ni ó díje dupò premier lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú tuntun tí wọ́n pè ní Nigeria National Democratic Party NNDP, èyí tí ó sopọ̀ mọ́ ẹgbẹ́ Northern People's Congress NPC tí ó ṣàkóso ìjọba àpapọ̀ nígbà náà tí ó sì jáwé olúborí nínú ètò ìdìbò náà. Ìgbéyàwó rẹ̀. Ọdún 1935 ni ó fẹ́ Fadérera Awómọlé tó ń ṣiṣẹ́ olùtọ́jú aláìsàn nurse. Ọmọ Ìgbàjọ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ni bàbá rẹ̀. Ìgbéyàwó náà sì ṣèso 5: Mọ́délé Yomi Abímbọ́lá,
Ládìípọ̀ àti Ọlátòkunbọ̀. Ikú rẹ̀ lásìkò ìdìtẹ̀gbàjọba àkọ́kọ́ ti àwọn ọmọ ológun Nàìjíríà ni wọ́n ṣekú pa Akíntọ́lá ní Ìbàdàn tí í ṣe olú-ìlú ẹkùn ìwọ̀ oòrùn ní ọjọ́ 15 oṣù kínní ọdún 1966. Ọ̀pọ̀lọpọ̀ àwọn aṣáájú ẹgbẹ́ òṣèlú ni wọ́n ṣekú pa nínú ìkọlù náà, pàápàá jùlọ àwọn ọmọ ẹgbẹ́ NPC. Àmọ́ ẹ̀rí fìdí rẹ̀ múlẹ̀ wípé púpọ̀ nínú àwọn ọmọ ogun tí wọ́n kọ́kọ́ dojú ogun kọ Samuel Ládòkè Akíntọ́lá ni Samuel Adégòkè Akíntọ́lá gan fúnra rẹ̀ ló rán lọ sọ́run àrèmábọ̀ kí wọ́n tó wá padà wá dira ogun wá bá tí wọ́n sì gbẹ̀mí rẹ̀ ní ọjọ́ 15 oṣù kínní ọdún 1966. Èyí fi hàn wípé ọ̀kan lára àwọn akọni tí ò ṣeé gbàgbé nílẹ̀ Yorùbá ni Samuel Ládòkè Akíntọ́lá ṣe.